àfi kí n yanjú wọn. yanjú ẹ torí ewúrẹ́ tó bá da fánù orí rẹ̀ náà la fi kó fẹ́ bọ̀. torí ẹni tó bá gbé obìnrin sílé nìkan ló máa act responsible. Ramat lẹ́nu ẹ̀ ó ń sọ fún mi pé mi wà responsible nìyẹn o. ìrìyàn tọ́nà ní kó níwájú tọ́nà tó wà ní kó lẹ́yìn ó dẹ̀ ṣọ́ pé tọ́nà ṣe dẹ́ rí. ṣèwọ́n wọ́n lẹ́yìn lẹ́ máa fún mi lówó mi. owó kí ni. owó kí n po ni. arákùnrin yìí ti kú náà. kò kí n ṣe news ṣé ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ yẹn ni. ó ti kú nìyẹn máa fọ 500,000 mo sanwó òkú ẹ nìyẹn. ó sọ bẹ́ẹ̀. ó sọ bẹ́ẹ̀. o sì gbọ́ kadà pamọ́ fún dídí ọ̀sẹ̀ kan òmù wa ò ṣe dìlíbà. màámi ló kú bàbá. màmá rẹ kú. ẹ̀yin náà má gbàgbé àdéhùn yìí àti ìdọ̀sùn àdéhùn wa dẹ̀ ní pé ìyàwó yín wọn ò lè dé sáìdì ọ̀dọ̀ mi mọ́ èyí kan wà lọ́dọ̀ yín bẹ́ẹ̀ kémi náà lè ṣe kí n dọ̀dọ̀ mi mú mi. sùúrù lẹ máa ní. wọ́n ṣáà ní sẹ́ẹ̀ ọ̀kan tẹ́yìn ọlọ́pàá máa ń pè ní german cell àbí jọ ń tó lọ́njẹ́ kan fi núgà síbẹ̀. wọ́n fẹ́ bọ́ọ̀lù kan yẹn jẹ́ fún gbogbo wa ni. ẹ dákun níbo lẹ fẹ́ mọ wálé sí lọ́dà àdàjọ orí ẹ̀mí báyìí tẹ́yìn gan sì mọ̀ pé n ò ní. ẹ̀yin lẹ́ni kan fi mẹ́ṣíìnì lẹ́ máa fọ mọ́tò irú ká dáadáa wo nìyẹn ó dà pẹ́ ìyàwó yẹn sàkílẹ̀ gbé tẹ̀ ń gbìn gan. ṣé wọ́n tí wọ́n fi mọ́tò pààyẹ́ tó rí nǹkan yé ní. àní ọlọ́ọ̀tẹ̀ inú kọ́ mọ̀ nítorí ṣe tó ṣe. ká fi tí ọya fún ọya nílé rẹ ọmọ fi ń rojú o ká fi tí ọba lùfọ̀ fún ọba lùfọ̀ ní àgùnbẹ́ fi máa ń tòrò ṣẹ́ni tí mo bèèrè lọ́yìn tí ẹ̀ bá ti ṣe fún mi ní tí èmi àti ìjọ sè tí lè fi jó gbogbo ayé ló máa gbọ́. núgà never you raise your voice at me again. n bá náwó sí ibi ẹ̀ máa ṣe fún mi. máa gbá a lójú ni ó jẹ́ àwẹ̀rẹ̀ ni. kábíyèsí elédùnmarè ọba mi òkè ọba lánàá ọba lẹ́ni ọba títí ayérayé àríìró àlá ọba elétí gbáròyé bàbá tí ń ṣe bàbá fún gbogbo ẹni tí ò ní bàbá pátápátá ìbà yín Adédoyin Kúkọ̀yí lórúkọ mi èmi lọmọ olómi méjì ọmọ atẹ̀kọ̀mọ́lẹ́pọ̀ kan ìkan mímu ìka ìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún bẹ́ẹ̀mi lọmọ àròbí ọmọ àtòrì mo fẹ́ máa fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin ìyá ẹ̀yin ẹ̀gbọ́n àti ẹ̀yin àbúrò àti gbogbo àwọn ọmọ ògo wẹrẹ tí wọ́n ń wo èmi Adédoyin Kúkọ̀yí ìyẹn lọ́wọ́lọ́wọ́ báyìí ní ilé mo ní mo kí yín tọ́látọ́lá mo kí yín tẹ̀ṣọ́ mo kí yín pé ẹ kú déédé àsìkò yìí ètò yín ètò gbajúmọ̀ òun náà ni mo tún mú wá fún yín gbogbo ẹni tá a bá pè ní ìgbà ojúmọ́ gbogbo ẹni tó jẹ́ pé wọ́n ń ṣe nǹkan dáadáa ní àwùjọ àwọn ni wọ́n máa ń wá ń bá wa lálejò ní pàápàá àwọn tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ kọ̀wé pé ká gbé wá sórí ètò ìkànnù wọn ló ti wá bá wa lálejò lénìí òṣèré tíátà ni wọ́n adúmáadán ọ̀rọ̀ tiẹ̀ tú yẹ́rẹ́dẹ̀ Yorùbá ó dá ṣákáṣáká báyìí lẹ́nu wọn ni ẹ wo èmi ò kì í fẹ́ máa pariwo jù mi ì fẹ́ máa sọ̀rọ̀ jù torí mọ̀ pé tán bá dórí ìjókòó yìí wọ́n á tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ sílẹ̀ báwo ni ìrìn àjò yìí ṣe bẹ̀rẹ̀ ibo la bí wọn sí àwọn òwe wo ni wọn gbogbo nǹkan tẹ́ fẹ́ mọ̀ pátápátá ń pa wọn òun ni wọ́n ṣetán láti sọ fún yín lénìí ẹ jẹ́ ká lè jọ mi máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò ní kíá.
bọ̀ ẹ̀yin ẹ ṣáà farabalẹ̀ ẹ kú ìjọ́ mẹ́ta. Yes ma. Àwọn aráalé ń kọ́. Àlàáfíà ni gbogbo wọn wà. Inú mi dùn láti gbà yín lálejò lórí ètò Gbajúmọ̀ lénìí. Àwọn olólùfẹ́ yín lọ́kùnrin lóbìnrin àwọn ló ní ẹ wo ẹni báyìí ẹ láti gbé wá sórí ètò mo wá ń jẹ́ kó yé wọn pé ṣé kí la gbà. Ìdùnnú tí wọ́n ṣẹ́ ní fáwa èmi náà dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà nífẹ̀ẹ́ wọn òun lẹ ṣe jẹ́ wa níhò àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo fẹ́ kẹ́ kí wọn kẹ́ ẹ̀dẹ̀ dárúkọ yín fún wọn lé. Orúkọ tèmi ni Adédiwúrà Adésẹ̀hà tí gbogbo ènìyàn mọ̀ sí Black Gold. Mo kí gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, mo ní ẹ kú dédé àsìkò yìí o. Adédiwúrà Adésẹ̀hà. Bẹ́ẹ̀ni. Ọmọ ìlú wo ni àǹtí Wúrà? Ọmọ Oǹdó. Apá abo l'Oǹdó? Oǹdó gangan, Oǹdó township. Èdè yẹn ni mo fẹ́ kẹ́ fi kí wọn. Mo mú yín ó yá. Ẹ má yẹ ká ṣe bẹ́ẹ̀. Irọ́ ni o kì í ṣe bíi pé kẹ́ má lè ní ẹ kú ìjókòó ń bẹ́ẹ̀ o. Kéètì o. Kéètì o wọ́n ti mọ̀ pé ń gbìyànjú. Àǹtí Wúrà mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé bí kékeré yín bó ṣe lọ àwọn iléèwé wo gan lẹ lọ. A bí mi sí ìlú Èkó ní Èbúté Mẹ́ta. Mo bẹ̀rẹ̀ iléèwé mi pẹ̀lú boarding school láti bí ọmọ ọdún 3 ní Children's House School Ìbàrà Abẹ́òkúta. Ibẹ̀ ni mo ti kàwé títí ìgbà tó yá agbára ò gbé mọ́ pé kí n dúró sí school torí ní màá sick wọ́n á gbé mi wálé ọ̀túnla mo tún ti bẹ̀rẹ̀. So àwọn parents mi wá wò pé the best thing ni kí n wà ní tòsí kán lè bá máa mójútó mi. So mo wá lọ sí Dọ̀pẹ̀mú Primary School ní Dọ̀pẹ̀mú. Láti bẹ̀ mo lọ sí secondary school Girls High School Ìyànà Pájà Agége. Ìgbà tí mo ṣàtún kàwé títí mo ní iléèwé gíga náà ṣì wù mí mo fẹ́ kàwé sí. Mo wá lọ sí Lagos State University ìyẹn ti ìlú Èkó LASU ibẹ̀ ni mo ti wá ṣetán. Kí ni nǹkan tẹ́ kà ní iléèwé gíga ti Èkó? Èdè Gẹ̀ẹ́sì. Ẹ mọ̀ sòyìnbó bí ọ̀pọ̀ ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe jókòó yìí ni o. Ọlọ́run ṣàánú mi ni o èmi ò dé wá gbọ́ kankan. Àwa náà ń gbìyànjú ni ẹ mọ̀ pé kò ń ṣèdè abínibí wa. Ẹ ṣe bẹ́ẹ̀ ni. Àǹtí Wúrà òǹṣeré tíátà òun la mọ̀ yín sí. Báwo ni ẹ ṣe bẹ̀rẹ̀? Ọdún wo lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà? Ṣé ẹ tún kọ́ lọ́bẹ̀ ọ̀gá kankan? Ọdún mélòó lẹ fi kọ́? Bóyá. Nígbà tí màá bẹ̀rẹ̀ òṣèré tíátà mo ti ní mi mọ̀ bí ṣe máa sọ ní Yorùbá flair. Ẹ ti nífẹ̀ẹ́ sí. Mo ti nífẹ̀ẹ́ sí láti kékeré àti primary school secondary school mi mo máa ń ṣeré ní school bọ́ngbà tí mo wá ṣe tán mi rí àǹfààní kankan tí mo lè fi wọlé sí wọn lára mo kàn máa ń wò wọ́n lórí TV ni so mo wá lọ sí ọ̀dọ̀ àǹtí mi kan ní Ìkẹjà òun tajà ń bẹ̀ so ibi tí mo jókòó sí mo fẹ́ràn láti máa kọrin gan bí mo ṣe ń kọrin lọ bí ọ̀gbẹ́ni kan ṣe wọlé nìyẹn bó ṣe wọlé ń bá ṣá lọ́ba ní ta ló ń kọrin yẹn ta lóhùn ẹ̀ dùn báyìí lọ́ba mú mi lọ bá wọn lọ́ba ní ó dẹ̀ fẹ́ràn láti máa ṣe tíátà o láì mọ̀ wípé ẹni yẹn àwọn tó máa ń ta fíìmù nídùúmọ̀tà ni wọ́n ìyẹn tá à ń pè ní mákẹ́tà so bí mo ṣe bá wọn sọ̀rọ̀ làwọn náà bá ní àṣé mo nífẹ̀ẹ́ sí mo ní bẹ́ẹ̀ ni sà wọ́n ní sítórì kan dẹ̀ wà táwọn kọ lọ́wọ́lọ́wọ́ tó dẹ̀ ní í ṣe nípa orin kíkọ pé àwọn fẹ́ni tó máa lè kọrin yẹn gangan nínú fíìmù yẹn so bí mi ṣe bẹ̀rẹ̀ ni bí mo ṣe wọlé nìyẹn. Ta ni ọ̀gbẹ́ni tẹ́ ẹ̀ ń dárúkọ yìí. kọ́lọ́n bá wa fọ̀run kẹ́ wọn olóògbé Alhaji Tenifab Fatai Teniola tí gbogbo èèyàn mọ̀ sí Tenifab nígbà ayé wọn. Orin tẹ́ ẹ kọ nígbà yẹn lọ́hùn ṣe é rántí ẹ̀. Mo ṣe rántí. Ẹ̀yin rántí ẹ kọ díẹ̀ fún mi. Mo ti pinnu lọ́kàn mi láti ṣe ìfẹ́ rẹ mo ti ṣe ìlérí nínú ọkàn mi mo ti gbàgbé lébù láti fẹ́ ọ dópin torí wọ́ lọ́kàn mi yọ. Ohùn yìí máa dùn o. Ẹ ṣe kópa nínú eré yẹn. Bẹ́ẹ̀ ni èmi ni mo ṣe ìtànpé ní lead role. Ní 2008 that was June 2008 ìgbẹ̀yẹn gan ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà yìí. Bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà. Iṣẹ́ tí mo dẹ̀ fi bẹ̀rẹ̀ nìyẹn. Kí làkọlé eré yẹn? Àfiwọ́. Àfiwọ́. Bẹ́ẹ̀ni. Lẹ́yìn ìgbà yẹn ṣé eré tí ẹ kópa nínú ẹ̀ ṣó ṣe é kàṣà?
tẹ́lẹ̀ ńgbà tí mo ṣe bẹ̀rẹ̀ ó máa ń gbé mi inú gan mo wá ní ìwé kan àti báírò mo máa ń kọ sílẹ̀ tí má ti ń lọ location bá má ti kọ àmọ́ ìgbà tó máa dé bíi ọdún 2 sẹ́yìn sísìn mi lè kọ́ mọ́ pàjáwìrì mi gan kọ́ àṣẹ lè máa bọ̀ báyìí má ti lọ tí má máa dé àti ọ̀rẹ́ mi àti kọ́ gan má ní máa kọ́ ìrántí mọ́ báyìí. àwọn òbí nítorí èmi máa ń fẹ́ mọ ìhà tí àwọn òbí tí wọ́n máa ń kọ sí ní tẹ́ bá sọ fún mi pé iṣẹ́ báyìí ni mo fẹ́ ṣe ní pàápàá nítorí pé iṣẹ́ tíátà ní ṣíṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí lẹ́yìn ayé ìgbà kan ni wọ́n máa wò pé iṣẹ́ onírànú ni iṣẹ́ kíníkan ìhà wo ni àwọn òbí ti yín kọ sí iṣẹ́ tẹ́ fẹ́ ṣe. ẹbí mi jẹ́ ẹbí tó jẹ́ wípé nǹkan kí nǹkan tá bá ti nífẹ̀ẹ́ sí láti ṣe tó jẹ́ wípé kò wà illegal tó bójú mu tó dẹ̀ bófin mu tó wà lọ́nà tó tọ́ wọ́n máa gbá tiwa kò sí pé má ṣe nǹkan báyìí o má ṣe nǹkan báyìí o torí mọ́mísí mi máa ń sọ̀rọ̀ kan pé èèyàn mọ èyí tó máa jẹ́ gan-an nínú gbogbo nǹkan téèyàn wálé ayé wá ṣe so ìdí tán ṣe gbà wá láyè nìyẹn wọn ti ẹ̀ complain wọn ti ẹ̀ sọ kankan rárá inú wọn gan máa ń dùn ní wọn á eré tó lọ ṣe ìjọ́ wo ló máa jáde àwọn fẹ́ wò. àwọn tí ẹjọ́ jẹ́ òṣèré tíátà àwọn wo ni a lè sọ pé ẹjọ́ jẹ́ sàwáwù tẹ ẹjọ́ jẹ́ bí ẹgbẹ́ nídìí iṣẹ́. mi ò máa wá mọ̀ o ẹ mọ̀ dí. kí ni ìdí. ìgbà tí mo bẹ̀rẹ̀ ipa tí mo gbà wọlé àwọn tó ti dàgbà tó ti jẹ́ jàǹkànjàǹkàn nú ẹ̀ àwọn lọ́kọ́ tì mí bí àwọn Fúnṣọ́ Adéolú Fathia Balógun èmi gan-an mò ń gbọ̀n báyìí ni pé ṣáwọn ẹni tí mo kọ́kọ́ fẹ́ bá ṣiṣẹ́ láyé mi rè ṣòye yìí sómi ìlè sọ pé àwọn báyìí lájọ jẹ́ sàwáwù torí gbogbo àwọn ẹni tí mo bá tò pọ̀ ń sìn orí ọ̀fẹ́ Ọlọ́run ni gbogbo wọn ni mo bá lẹ́nu ẹ̀ so mi ò mọ àwọn ẹni tájọ jẹ́ ọdún kan náà mi ì dẹ̀ sí nínú ẹgbẹ́ tá máa ní ọmọọṣẹ́ lágbájá ni mí o lágbájá ló kọ́ mi ní tíátà ọ̀gá mi ni o lẹ́yìn èyí tí mo ti kọ́ ní school. tẹ́ fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ni Olúwa ṣeun látìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ ṣé ẹ ti fi owó ara yín gbé iṣẹ́ kankan jáde. bẹ́ẹ̀ni. mélòó. 2 ṣùgbọ́n àkọ́kọ́ tí mo ṣe mi hàn tí mọ̀ mí rárá ní ọdún náà lọ́hùn ìyẹn ni àfiwọ́ yìí. ẹ̀yin náà lẹ ní. bẹ́ẹ̀ni ìgbà tí wọ́n náwọn fẹ́ ṣe lọ́dún yẹn àwọn ló ní fíìmù wọn ṣùgbọ́n ìgbà tí mo wá débẹ̀ mo wá ní ṣé wọ́n lè fún mi láǹfààní láti gbé owó kalẹ̀ láti fi ṣe wọ́n wá ní àfi tí n bá máa gbà yìí tí àwọn fẹ́ ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí mo ló ń gùn mí pé òun mi ṣe so èyí tí mo fi kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kejì tí mo ṣe. kí lè àkọlé ẹ̀. ìkọ̀kọ̀. ìkọ̀kọ̀. bẹ́ẹ̀ni. sẹ́yìn lẹ kọ ìtàn yẹn àbí wọ́n pa yín kọ́ ẹ wá gbé jáde. èmi kọ́ ni mo kọ́ mo kọ̀ lóye ni pé mo fẹ́ nǹkan báyìí mo fẹ́ nǹkan báyìí àwa pe àpéjọpọ̀ àwa tájọ ṣe bó ṣe máa dáa so oníkálukú mú ìmọ̀ títí ẹ̀ wá lórí nǹkan tí mo fẹ́ ṣe àwa sọ ọdún díndín. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Àǹtí Wúrà àwọn olólùfẹ́ yín wọ́n láwọn ní ìbéèrè fún yín o. àwọn tó ní ìbéèrè wà àwọn tí wọ́n dẹ̀ fẹ́ kí yín àwọn náà wà ń bẹ̀ díẹ̀ nítorí àkókò òun ni mo fẹ́ fi hàn yìí. abala yẹn la yà sọ́tọ̀ fún ẹ̀yin àti wọn tí à ń pè ní ojú abẹ ṣé yá ká sojú abẹ ń kó. ó ti yá. ó ti yá. orúkọ mi ni Olúbùnmi Aya Martins láti Ilé Ifẹ̀ ní Ọ̀ṣun State ni mo ti ń sọ̀rọ̀. mo fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ kọ Adédiwúrà Gold. a rí pé tẹ́lẹ̀ àwọn mẹ́ta náà jọ ń rìn Regina Chukwu Liz Da Silva àti Adédiwúrà Gold. bọ́ǹsìn a rí pé wọn ò bára wọn rìn mọ́. advice tí mo kàn ní fún wọn ni wípé tí anything bá ń fix láàrin wọn contract àti settle amicably so kí a rí pé àrò mẹ́ta ni wọ́n so kò dẹ́ni dá kán máa dọbẹ̀ nù ń sìn so kán parí nǹkan tó bá wà láà so I enjoy wọn dáadáa. ẹ gbọ́ ṣé nǹkan bíi gbọ́n mi sí omi ò tó ó wà láàrin ẹ̀yin àtàwọn ọ̀rẹ́ yín. ṣẹ́rí tí èèyàn bá ń ṣọ̀rẹ́ wọ́n ní mọ̀wà foníwà òun ló ń jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ along the line oríṣiríṣi nǹkan lè jáde tí a ní ìfaradà jura wa lọ téèyàn bá dẹ̀ ti rí bẹ́ẹ̀ kàkà kó dáríwó kó digbọ́n mi sí omi ò tó èèyàn á fàsẹ́yìn díẹ̀ kátẹ́gùn fi fẹ́ sílẹ̀ kí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn kó fi lọlẹ̀ bọ̀ kó jẹ́ pé bí ìjà pé ká má kíra mọ́ ká má sọ̀rọ̀ mọ́ ìyẹn ò ṣẹlẹ̀ Regina Chukwu ṣe parí iṣẹ́ kan ni orí sẹ́ẹ̀tẹ̀ mo wà ń bẹ̀ Liz Da Silva àṣìjọ wà ń lé mi ń jẹta ni gbogbo wa ṣe ń ṣe
àmọ́ kùrùkẹ́rẹ́ bó ṣe ń hóye yẹn àjẹ́ kó sinmi díẹ̀ bẹ́ẹ̀ ni. èmi Musiliu Ogundele Dédiwúrà tí mo kì í mo láìkí ẹ̀ fún ẹ̀fì iṣẹ́ tó ń ṣe mo dẹ̀ máa ń rí inú TV mo dẹ̀ ń ra fíìmù ẹ̀ ọlọ́run Lédùmarè ọlọ́run á máa gbórí ẹ̀ sókè àpáta ni mo ti ń kí ní Ahmadiyya Mosque ni mo ti ń kí báyìí lágbára ọlọ́run á gbórí ẹ̀ sókè. ọ̀kan náà àwọn olólùfẹ́ yín nìyẹn kí lẹ ní sọ fún wọn. mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn dádì tó kí mi tán sí ké èmi gan kí wọn wọ́n dẹ̀ ṣe é tó tiẹ̀ lè kí mi àtẹni tó béèrè lálákọ̀ọ́kọ́ èmi náà dúpẹ́ lọ́wọ́ wọn fún mọ̀ràn tó tún fún mi èmi náà dẹ̀ ń kí wọn. nínú gbogbo àwọn eré tẹ́ ẹ ti kópa nínú ẹ̀ èwo la lè sẹ́ pé ó fẹ́ ṣe bí ẹni gbòyìn tẹ́ ẹ wò pé mo láti tún múra kún ìmúra tí mo ti mọ̀ nípa àṣẹ tíátà yìí. mo fẹ́ try láti rántí ni o tí mo lè ló gbò mí èyí tí máa ló gbò mí díẹ̀ òun ni tí mo bá Claron Chukwura ti elédè Gẹ̀ẹ́sì ni torí ìgbà tí mo fẹ́ bá wọn wà lórí set mo kọ́kọ́ mí sókè mo mí sílẹ̀ wọ́n kàn sọ pé mo níṣẹ́ báyìí ṣùgbọ́n wọn sọ ẹni tí mo fẹ́ bá ṣiṣẹ́ gan bóyá mi ìbá ti gbáradì láti ilé àmọ́ nígbà tí mo débẹ̀ lórí set mo wò pé àsìkò dé fún mi láti dira gan so lẹ́yìn ìgbà yẹn mo wá pinnu lọ́kàn mi mo ní láti ìsìn lọ ẹnikẹ́ni tí n bá tún máa bá ṣiṣẹ́ tó jẹ́ àwọn jàǹkànjàǹkàn nínú iṣẹ́ yìí máa ti gbáradì tó yẹ pé èmi náà lè dúró torí àìmọye corrections pọ̀ lọ́jọ́ yẹn bẹ́ẹ̀ ni mo mi lọ́ṣà ní kí n kúkú jókòó náà kọ́ fún mi lómi mu kí n ṣe mo ní màá ṣe sẹ́ẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo rí ṣe. Olúwa ṣeun. Àǹtí Wúrà kí ni nǹkan méjì àbí mẹ́ta tí ẹ máa ń wò kẹ́ tó gba ìwé eré? Nǹkan àkọ́kọ́ tí máa ń wò ni wípé tó bá fún mi ní script máa bèrè tó bá pè mí fún iṣẹ́ rather máa bèrè pé ta ló ń direct ẹ̀. Kí nìdí? ìdí ni wípé ṣe rí pé oríṣiríṣi àwọn èèyàn wa nínú àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ nsìn ẹlòmíì ò kẹ́kọ̀ọ́ ẹ̀ rárá wọ́n kàn lè máa tẹ̀lé wọn lọ sí location báyìí wọ́n á ti wò pé èmi náà lè ṣe kinní wọ́n máa ní okay see you la fẹ́ mú angu kinní kan before you know it wọ́n á ṣara wọn jọ àwọn náà kó change kan já ní èmi ni máa darí eré yìí meanwhile táwọn èèyàn wa bá ń wò nílé wọ́n lè máa ní kí ló ń ṣe lé àwọn eré tó tẹ̀ máa ń wà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn eré kan rádaràdá kan ni kọ́lọ́n ṣàánú wa ni so màá fẹ́ béèrè wípé ta ló fẹ́ darí eré yẹn tí n bá ń gbọ́ tó bá ní Báyọ̀ Tìjání ni màá ní ẹjọ́ ibà sọ fún wọn máa dé irú location bẹ́ẹ̀ máa ti tètè lọ lẹ́lẹ́lẹ́ ìyẹn ìkíní ìkejì tí máa tún wà àwọn wo làjọ fẹ́ kópa. Kí ni ìdí? Ìdí ni wípé àwọn ọmọ kéékèèké bí àwa báyìí náà kékeré náà sì ni mí tájọ́ ń bọ̀ tó bá ti dé orí set èyí tó yẹ kán ṣe láàrin wákàtí bóyá ìṣẹ́jú méjì ká ti kúrò ń díẹ̀ a sì máa wà ní take 10 bẹ́ẹ̀ ni a wá súyàn ọ̀dẹ̀ lè ti sọ pọ́jọ́ méjì lẹ́ni ẹ má bínú a máa gba yàrá fún yín a máa ṣe kíníkan ṣùgbọ́n tá a bá ti mọ gbogbo yẹn láti lé mo lè ṣe o mi ò lè ṣe o. ẹ̀kẹta tí máa ń wò ẹ má jẹ́ ń parí owó ni o mi lè má kọ́kọ́ wo owó máa ń wò ó pé èló lẹ fẹ́ san tí n bá gbọ́ iye tọ́ máa sọ sábà ní ìlú Ìbàdàn ni èmi náà wò pé owó ọ̀tẹ̀ torí a máa rí epo sí mọ́tò a máa jẹun lóòwọ́ máa fún wa lówó oúnjẹ àmọ́ àwa náà máa tún fẹ́ ra oríṣiríṣi lọ́hùn so gbogbo àwọn nǹkan bíi mẹ́ta yẹn ṣáàlè mi máa ń dìmú tí máa ń wò. Àǹtí Wúrà ẹ̀yin gẹ́gẹ́ bíi obìnrin àti pé iṣẹ́ tẹ̀ tún yàn láàyò ojú ayé lẹ́wà báwo lẹ ṣe ń ṣe tí kò sí kọkùnrin máa wà bí dúdú ṣe ń wá òun ni pupa máa wá báwo lẹ ṣe ń ṣe? Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi kì í ta èèyàn nù mi ì dẹ̀ ń kórìíra tọkùnrin bá wá máa gbọ́ nǹkan tó fẹ́ sọ tí n bá gbọ́ máa ní ẹ ṣe gan-an ni because èmi máa ń feel pé courage wọ́n gbìyànjú ni then àwọn ẹlòmíì wà àwọn tẹ̀ ń lè dọ ẹnu kobìnrin for the fact wọ́n tẹ̀ sọ nǹkan tó feel èmi máa appreciate wọn ni máa ní ẹ ṣe gan-an ni ẹ má bínú mo ti lọ́kọ torí tá a bá ní ká wo bẹ́ẹ̀ lómi bá ṣe gbé wá ń gbà mí ọlọ́mọ yẹ kéèyàn ṣì sọ ẹlòmíì àwọn ọ̀rọ̀ ìmíyàn lè ní mo fẹ́ mú ẹ wọlé ní kásáré ṣe kínní yìí ọkọ̀ máa dédé sọ bẹ́ẹ̀ wọ́n á ní wasting of time ní káwọn ṣe máa sọ pé báwo ni kí lorúkọ ẹ páyé àtijọ́ ni gbogbo yẹn ṣé irú nǹkan bẹ́ẹ̀ ṣe mọ̀ pé inú á bíyàn bọ̀ kàkà kéèyàn fi ìbínú dá wọn lóhùn torí ọpẹ́lọpẹ́ wọn náà ọpẹ́lọpẹ́ Ọlọ́run màá kọ̀ sùn rẹ́rìn màá ní ẹ má wọrí kò lè ṣeé ṣe mo ti lọ́kọ. Ṣé lóòótọ́ baálé ti wà fún Àǹtí Wúrà?
baálé wà ń gbà kan nídìí ibi baálé yẹn mo lọ́mọ ẹyọ kan ọkùnrin àmín àmọ́ nísìnyí àtúntì ní baálé mi bó ṣe wo olúwa ló ń ṣọlá. ló ń ṣọlá àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àní rí dààmú inú wa dùn kan wá balẹ̀. gbogbo ẹ̀yin olólùfẹ́ àǹtí Adédiwúrà ọ̀rọ̀ ni wọ́n ti ń sọ látẹ̀ẹ̀kan èmi lérò pé gbogbo ìbéèrè tẹ́ ẹ fẹ́ kí wọ́n dáhùn òun ni wọ́n ti dá yín lóhùn wọ́n dẹ̀ tún wá dá yín lóhùn dáadáa ṣé nǹkan míì wá ìwà tẹ́ ẹ fẹ́ mọ̀ ń pa wọn nọ́mbà kan àti àdírẹ́sì báyìí ó hàn ní ojú amóhùnmáwòrán yín ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè yìí kẹ́ máa fi ránṣẹ́ sí èmi ní ìdánilójú pé tá a bá tún pe àǹtí Wúrà pé kàn jẹ́ wàá gbìyànjú lẹ́ẹ̀kan sí wọ́n á dáhùn. ẹ ṣé Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀ nílé lóko ẹ máa bá a wo ètò Gbajúmọ̀ torí òun gangan òun ní Gbajúmọ̀ kí wọ́n náà lè di Gbajúmọ̀ máa wo ètò Gbajúmọ̀ wàá bá Gbajúmọ̀ pàdé ńbẹ̀ ẹ máa wò níṣó ẹ má gbé kú o. àǹtí Wúrà ẹ ti máa ń wo ètò yìí dáadáa bẹ́ẹ̀ kọ́. mo máa ń wo gan. nínú gbogbo àwọn abala tá a gbé kalẹ̀ wo lẹ nífẹ̀ẹ́ sí jù. èyí tí wọ́n máa ń kọwọ́ sínú akoto yìí. ìyẹn lẹ nífẹ̀ẹ́ sí kí nìdí tẹ́ fi nífẹ̀ẹ́ sí. torí ìgbà mi tí n bá wà nílé tí n bá ń wò àwọn òwe mi ìtàn máa ń pa mo máa ń mọ̀ ìmí mi ò ní mọ̀ máa wá wò kí mi ò mọ òwe yìí o tó bá ti wá sèmi náà fi sọ́wọ́ sí báyìí kí kàn tẹ̀ gbé mi wá sórí ètò yìí kí n wá sọ àmọ́ èyí tí mo mọ̀ lẹ́ máa bí mi o. èyí tẹ́ bá mú ni màá bí. ẹ̀yin ẹ wá já sí wípé a fi ń dára wa lẹ́kọ̀ọ́ nípa àṣà ìṣe àti èdè Yorùbá àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. ṣe abala ṣó láyà òun ló kàn báyìí ẹ jẹ́ ń bi yín níbèrè yìí àǹtí Wúrà ṣé ẹ láyà. mo láyà àbí ọkàn balẹ̀ àbáyà èwo lẹ́ ń sọ. òun náà ni òun náà ni. mo láyà. ìbéèrè 10 ló wà nínú ṣùkú wájú èmi àti yìí 3 ni ẹ láti mú nínú àwọn ìbéèrè yìí tẹ́ bá ti wá mu ẹ kó fèmí kí n bi àwọn olólùfẹ́ yín nílé. ok ṣó ti yá. ó ti yá. ó yá ẹ mú. Ọlọ́run ṣàánú o ìkíní ni àwọn bí igi gogoro má gún mi lójú mo fẹ́ o. irú ẹ̀ náà ni ó dàbí pé òun ló wà nínú. ó tilẹ̀ pọ̀. àdúpẹ́. bó ni ká ti wá bẹ̀rẹ̀ báyìí ṣé kékeré ni àbí ńlá àǹtí Wúrà. ṣebí mẹ́tẹ̀ẹ̀ta lè fẹ́ béèrè abẹ́yẹ kan. 3 ni. ẹ jẹ́ ká mẹ́lẹ̀. láti bí ìṣe. ìbéèrè 9 tó jẹ́ àkọ́kọ́ tí mo máa bi yín. tí ẹnìkan bá ń du oyè kan tí àwọn èèyàn wá fi owó ẹyọ 9 pàrokò sí kí ni wọ́n ń gbìyànjú àti sọ. pé kó rẹwọ́ ńlẹ̀ kó fún ẹnìkan ti wà táwọn fẹ́ kàn wá dúró sípò yẹn. ẹ gbà àmọ́ ká a sọ kó kúnná ó túmọ̀ sí pé kí onítọ̀hún kó so ewé agbéjẹ́ mọ́wọ́ nítorí ilé san ní dùn ju oyè lọ. ìbéèrè àkọ́kọ́ tó jẹ́ ìkejì ìrèní ni à ń pe ọjọ́ 4 ìta ni ọjọ́ 3 ń jẹ́ kí ni wọ́n ń pè ní ọjọ́ 9. àti wá dójú ẹ̀ báyìí o. nǹkan tẹ́ dẹ̀ mọ̀ ni. àwọn ìtẹ́mi mọ̀ ní àìkú ajé ìṣẹ́gun. àwọn ọjọ́ nìyẹn. oṣù lélẹ̀. oṣù kọ́ ọjọ́ náà ni. bàbá ni àjẹ́ àpàdé ní ọjọ́ 3 ìní wá ní ìta òní. ok tí kélo lẹ wá ń bí mi. ìkẹsàn. wọ́n ní ẹ jẹ́ ká pàdé ní ẹ̀sán ìní. ẹ̀sán kọ́. ẹ̀sán. ẹ̀sán kọ́. mo disappoint yín mi mọ̀. ìsán. ìsán. bẹ́ẹ̀ni ìsán òun ni ìjọ 9. mo gbìyànjú o. ẹ gbìyànjú ẹ ti gbìyànjú. ìbéèrè 9 tó jẹ́ ìkẹta Kúrúnmí Ṣódẹkẹ́ Ògèdèǹgbé Ògúnmọ́lá èwo ni wọ́n máa ń kì báyìí agbógungbòrò nínú wọn. agbógungbòrò. bẹ́ẹ̀ni. nínú àwọn orúkọ yẹn. nínú àwọn orúkọ tí mo dá yìí Kúrúnmí Ṣódẹkẹ́
Ògèdèǹgbé àti Ògúnmọ́lá. Ògúnmọ́lá ni agbógun gbòòrò àwọn Ògún ọmọ àwọn ló máa ń jagun. ló wá tún gbógun. Èdúró náà Agbógunmọ́lá. Gbogbo wọn tí mo dárúkọ yẹn jagunjagun ni wọ́n. Bẹ́ẹ̀ni. Ògèdèǹgbé ni. Ògèdèǹgbé ni. Kí ló dé tó jẹ́ Ògèdèǹgbé? Ìje yìí ò jẹ́ mo ṣe o Ògèdèǹgbé ni. Ètò ohun yìí mú lẹ́mú yẹn. Ètò ohun mi mú l'Ògèdèǹgbé. Wọ́n á ní Ògèdèǹgbé agbógun gbòòrò. Ẹ̀bùn mi dá. Ní kíákíá ni. Mi disappoint àwọn olólùfẹ́ mi. Ní ìtẹ̀sẹ̀ yìí jẹ́ òye ọ̀jẹ̀. Tí n bá ní kì í ṣe òun ẹ̀ tún mú mi. Ìyẹn ni máa mú. Ìyẹn lè máa dúró lé lórí. Mo ti ẹ̀ gbádùn yín. Ẹ ṣé gan ni. Bí mo ṣe sọ ní ìbẹ̀rẹ̀ abala yìí, mo ní nítorí pé ká lè máa dára wa lẹ́kọ̀ọ́ nípa àṣà, ìṣe àti èdè Yorùbá, òun ni a ṣe gbé kalẹ̀. Ẹ̀yin báyìí pẹ̀lú iṣẹ́ tẹ́ ẹ yàn láàyò, ọ̀pọ̀lọpọ̀ àwọn eré tẹ́ ẹ ń ṣe eré tiwantiwa ni. Ẹ má wá jẹ́ kí àṣà wa ẹ má jẹ́ kó sọnù. Tá a bá rí yín, ẹ wo bẹ́ẹ̀ ṣe dirun sórí, nǹkan tó wú ni lórí ni. Ó fi hàn pé ọmọ Yorùbá bá ti rí èèyàn wa lẹ́nu yìí, àmọ́ orí èdè tó yẹ ká bá yín sọ. Níta tẹ́ ẹ ń lọ, iṣẹ́ tẹ́ ẹ ń ṣe, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí èdè yìí, ẹ má jẹ́ kí àṣà wa, ẹ má jẹ́ kó parẹ́. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run kò ní bàjẹ́ nígbà tiwa. Gbajúmọ̀ lẹ́tọ̀, ètò ní Gbajúmọ̀. Ẹni tó bá mọ orin ikọ̀, ó ń láti mọ ijó ojó. Kò pọ̀ dandan. Kò pọ̀ dandan. Kò pọ̀ dandan. Á gba àwọn tán máa jó lẹ́yìn. Ẹ̀yin wá ń kọ́ ẹ̀ wá dúró gbọ́gidi báyìí. Mo fẹ́ gba àwọn èèyàn ni. Ẹ̀yin náà lè ti mọ ẹni tó bá ti mọ orin ikọ̀, á gbọ́ lù. Tó bá dẹ̀ ti mọ ìlú gbọ́, á mọ jójó. Abala Gbajúmọ̀ ń jó, òun ló kàn báyìí. Àǹtí Adédiwúrà, ẹ jẹ́ kí mi àti yín ká dá àwọn olólùfẹ́ wa tí wọ́n ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí nílé, ẹ jẹ́ á dá wọn lára yá. Ṣó ti yá ká fẹsẹ̀ rájò? Ó ti yá. Ẹ gbóhùn sókè ijó yìí. Mo ń gbìyànjú. Èyí tẹ́ ẹ ṣe kọjá gbìyànjú. Ó yẹ pàtẹ́wọ́ fún yín ni. Ìbéèrè méjì wá tún ikọ̀. Yes ma. Ẹ wo ilé tí tó lọ àti Adédiwúrà. Láti ọ̀dọ̀ olóòtú àgbà yẹn Ètò Gbajúmọ̀, wọ́n ní pé ká fún yín ní ẹ̀bùn yìí pé ẹ ṣé a pè yín ẹ jẹ́ wa níbi. Nínú ẹ̀, ẹ̀bùn wá láti iléeṣẹ́ Mikwa Enterprises. Ẹ̀yin náà rí. Àwọn pọ́ọ̀sì onígbàlódé òun ni wọ́n máa ń tà. Eléyìí láti iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics. Alájà Shine wọ́n ní ká fún yín. MTN náà wọ́n ní àwọn nífẹ̀ẹ́ yín. Dúpẹ́ ká fún oríṣiríṣi nǹkan òun ni wọ́n kó sínú ẹ̀ wọ́n ní ká fún yín. Ó yẹ dúpẹ́ papọ̀ lọ́wọ́ wọn. Kẹ́ wá dágbére fáwọn olólùfẹ́ yín nílé. Kẹ́ fún àwọn ògo wẹrẹ tí wọ́n ń wò yín gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. Kẹ́ fún wọn ní ọ̀rọ̀ ìyànjú. Ẹ jọjọ́ wo máa tún kọ́kọ́ wá padà wá síbí. Bójọ́ la. Ẹ tún máa fún mi lẹ́bùn yìí. Ó kàn lè wá jẹ́ ẹyọkàn. 3 báyìí mo fẹ́. Lórí ètò Gbajúmọ̀
mo dúpẹ́ lọ́wọ́ April Ventures Limited wípé wọ́n ṣe tí wọ́n fún mi ní àwọn ẹ̀bùn tó wà nínú bíi mo tún dúpẹ́ lọ́wọ́ MTN tó fún mi ní àwọn ẹ̀bùn tó tún wà nínú eléyìí náà ẹ ṣé gan ọwọ́ yín á máa ròkè iléeṣẹ́ yín ò ní jóná ó ga Dúpẹ́ Cosmetics and Spa mo dúpẹ́ lọ́wọ́ yín fún àwọn nǹkan aṣaralóge tẹ́yìn náà tún fún mi ọwọ́ yín tí yín náà máa ròkè iléeṣẹ́ yín ò ní jóná o. ó yẹ dágbére fáwọn olólùfẹ́ yín. ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń wò mí ní gbogbo ìgbà tẹ́ ń fẹ́ mi fẹ́ ìwà mi mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan-an ni ẹ̀yin dádì ẹ̀yin mọ́mì ẹ túbọ̀ máa fàdúrà ràn wá lọ́wọ́ àìtí débẹ̀ tán àmà tó débẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀yin àbúrò mi náà nílé ẹ ṣé gan-an ni èmi olólùfẹ́ yín náà mi ò ní disappoint yín o ẹ ṣé gan-an ni thank you so much. ilé tí tó lọ báyìí a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá tí ẹ bá wa bẹ̀rẹ̀ ètò yìí àkókò ọ̀hún gan ṣe ló máa ń sáré kó tí ẹ yé mi àmọ́ ẹ wò ká tó ṣẹ́jú páú báyìí lágbára lọ́wọ́ ọlọ́run ètò yín tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tí ọlọ́run mi ọba òkè tó ti fi òǹtẹ̀ lò á tún padà wá ìyẹn sí ojú amóhùnmáwòrán yín ní àìpẹ́ láì jìnnà Adédoyin Kúkọ̀yí ló ń dágbére fún yín pé ayọ̀.